nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni kò fìyè fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyè fún o. Ẹ̀ka hallelujah. Hallelujah. Wólẹ̀ fún o. Ẹ wólẹ̀ fún o. Ẹ ké ògo. Ké ògo. Sọ́lọ́run wa. Sọ́lọ́run wa. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyè fún ọ. Ọlọ́run mi ìyanu ìyájò akakatirika akakatirika onípẹ̀lú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmíwòmíwòmí olórí aríra òjijì ọlá rẹ ìgòdìgòdìmù aláìnípẹ̀kun àrágbèrè gidi tí ń bẹ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀ hamilẹ̀ abùkì amòkè agbára àìlọ́pin ògbòmùgbòmùgbòmù òkìrìkìtì ayé òbìrìkìtì ọ̀run òun nìkan ní aláyé alọ̀run òun nìkan ní alọ̀run gbàṣẹ ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ni ọba tí ń sọ́ni ni ọba tí ń kọ́ni ni ọba tí ń yéni ni alágbàwí àwa olùpilẹ̀ṣẹ̀ òun láláṣẹ ẹ̀ka òdodo balùwẹ̀ my brother. Ọlọ́run mi As you are coming àwọn kan in, ń wò ọ́ wọ́n wọ́n ní ojú wọ́n tẹrí ba wọ́n dàrú wọ́n bọ́lẹ̀ ilẹ̀ tó dá taráyé ń sọ ilẹ̀ ògùn wọn ṣe bí iṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n fàṣẹ ṣèyá wọ́n kò ṣoṣe bàbá lọ́jọ́ ẹbọ pé oṣó mú wọn dájọ́ àjẹpẹ́jọ síbẹ̀ lọ́jọ́ Ògúndé wọ́n gbalẹ̀ aláwo ó ní fapẹ̀ràn amúdàwọn àgbà lọ apapín ìdáwó àṣepọ̀ ń ti mọ̀lẹ́ lọ́jọ́ Ògúndé mọ́sádolúwa èmi mọ̀ ọ́ o Ọlọ́run mi ṣé bí ìwọ ni olórí ogun ìwọ ni ọ̀kan ṣoṣo ìjìnlẹ̀ olùpẹ̀rẹ̀mọ olùpẹ̀mẹ̀rẹ̀ olùpẹ̀gẹ̀dẹ̀ ìwọ lọ́lọ́lá ìwọ lónìí ògo àtọ́lá tìrẹ ní Jésù lọ́nà òun nìyé olólùgbàlà Yorùbá gbàjọ́ wọn jó fún Jésù àwọn Haúsá wọn gbàjọ́ wọn jó fún Jésù ọmọ Ìgbò wọn gbàjọ́ wọn jó fún Jésù lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkàn àlàyé. Thank you, God bless you, my brother. Ọkàn àlàyé Yóò máa yìn ọ́. Olùmọ̀dúpẹ́ pé mo wà nínú wọn. Ọkàn àlàyé yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o. Rárá. Kò lè bàjẹ́ o. Rárá. Kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa Brother kò lè Sammy bàjẹ́ Dada, o. God bless you. You are welcome. Iṣẹ́ God bless you. Olúwa kò lè bàjẹ́ o. Ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí. Ọjọ́ mo ti ń rọ́ṣẹ́ kò má gbẹ́. Ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀ o. Iṣẹ́ Olúwa ni. Shiyabani right. Shiyabani right. Ubangiji mashito shiyabani right. Shiyabani right. Shiyabani right. Ubangiji mashito shiyabani right. Shiyabani right. Shiyabani right. Ubangiji mashito shiyabani right. And as we are coming in, let's just continue sharing the program. It's another way of propagating the gospel of our Lord Jesus Christ. This program is based on the gospel of our Lord Jesus Christ. And I believe every man, every woman participating in this program will surely be blessed. Santa Fe. Want to share something very important today, and at the end we are going to pray for mercy of God. Want to pray the prayer of Daniel. Some people call Daniel after our discussion today.
wa bá ti wọlé ẹ̀. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbé. Agbára Ọlọ́run kó máa wọnú ayé yìí lọ. Ìran ayọ̀ tẹ́ ní kó wá sí ìmúṣẹ. Ibo ló wà tí Jésù Nígbà tí Jésù bá dé, where will you be, my brother? Ibo ló wà Where will you be, my sister? Where will I be? Ibo ló wà One thing I'm tí sure, Jésù because bá I dé accept Jesus Christ as my Lord and my Savior, Ibo ló wà tí Jésù bá dé it's a great assurance that we all pray with Him fún mi in ilé the kan kingdom wà in heaven. ilé kan wà fún mi nílùú ògo. Níbo ló wà tí Jésù bá dé o? Níbo ló wà Have you accepted Jesus Christ as your Lord, as your Savior? níbo ló wà Is your name written in the book of life? níbo ló wà tí Jésù bá dé o? Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà Brother nínú Ayọ̀délé ilé kan wà Ọ̀nàṣèlú, God bless you, sir. ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. No controversy, no controversy, no controversy. Jesus Christ is the Lord. Highly lifted up, there is no one like you. Highly lifted up, there is no one like you. Welcome, my Bishop. God bless you, sir. Happy Bishop, sir. God bless you, sir. The Lord will honor you, sir. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are I greet you all in the name of our Lord Savior Jesus Christ. Mo kí gbogbo wa tí a ṣe ètò báyìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo ní ẹ kú dédé ìwòye o, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú gbogbo rìtìrìtì tí ó ń ṣẹlẹ̀ lágbàáyé, gbogbo àgbáyé ni. Ohun tí gbogbo nǹkan wa dálé lórí náà lénìí nìyẹn. Ohun tí ó dálé nìyẹn. Gbogbo àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ, tá a gbà lámọ̀ràn, tá a sì gbàdúrà lé lórí ètò yìí lónìí. A fẹ́ ṣe, torí pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, ó ń fi àpẹẹrẹ nǹkan hàn wá ni. No, it's just it's an eyes opener. It's giving us signs. When we are experiencing some things that has not been in a system before, we should not just wave it away and say, well, actually, it was some people, some kingdom are fighting against kingdom. It's just something we can do this. Or, let me tell you, the whole world is panicking now. But I'm not saying this to create fear into your heart. But so far you have the Lord Jesus Christ as your Lord, as your Savior. Don't allow fear to have any place in your life. After all, this world is not our home. One day we will reign with our King in heaven over there. In the mighty name of Jesus, and we will not lose our crown. We will surely make it. We will make it in Jesus' name. Now we are not going to die by this virus. This virus will not destroy us. It will not kill us. But it will help us to even grow more in the Lord. Actually, if it's not this virus, many people will not be on this line to listen to the word of God now, right? But I want to tell you, God is giving us hope. There is hope in the Lord. Because what? Our God
is the hope of hopeless. Is the hope of hopeless. A lè sọ̀rọ̀ tínú nítorí pé a ní Kristi, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà wa. My father in the Lord, God bless you, Pastor Mike Bamiloye. You are welcome, sir. I love you, sir. I love you, sir. Happy birthday to you. I celebrate you, sir. The Lord will continue increasing you, more anointing, more strength, more grace. In the kingdom of God will not be found wanting. Ní ọ̀sán yìí, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé yìí, ó ń kọ̀yàn lóminú. Ó yẹ kí ká jíròrò lé lórí. Ó tó ohun tí gbogbo ìjọba àgbáyé gbọ́dọ̀ ṣe àpérò lé lórí. Ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé wọ́n ní ayé ń lọ sópin, òpin ayé fẹ́ dé, ayé fẹ́ tán. Ṣé mọ̀ pé àwọn èèyàn bí ń ṣe yẹ̀yẹ́ ni láti jẹ́ pé ayé kankan ò lè tán, a máa gbó, a tún máa padà wá, a máa gbó. They will just wave it away like that. And in fact, some people don't even plan that when you get out of this war, after this world, what next? People doesn't plan for that at all. We make plan for all the provisions of this world, how we can get money, how we can be rich, to the extent that the people want to have money by all means, killing each other in order to get money. Ritual, all those kind of a thing, that is what we are doing. And this is not helping the matter. Instead of it, ṣe ló tún dákun, ó ń dákun ni torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àròjinlẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká fojú sùnùkùn wò. Ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀. N la fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí. Torí pé eléyìí nǹkan kínkínní ni o. Nǹkan kínkínní ni. Kì í ṣe pé mo fi ń dáyà já wa. Ṣùgbọ́n nǹkan ńlá tó ń bọ̀, mo fẹ́ ta wá lólobó ti wà nínú Bíbélì o. Gbogbo ohun tí à ń rí ó ti wà nínú Bíbélì. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn onímọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti ń sọ fún wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbé sọ nìkan ní literature lásán ní. Ẹnìkan ti ẹ̀kọ́ sórí Facebook láìpẹ́, ó ní ta lẹni tó gbé Bíbélì wá fún wa gan. Ó ń bú ẹni yẹn pé kí ni wọ́n wá gbé Bíbélì wá fún wa fún. Àkókò tó yẹ kí kálukú ó wà sober. This time is a time of sober reflection. Time of self-examination. Am I still in the Lord? Is the Spirit of Christ is in me? Is my born again, is it genuine? This is the time for everybody to go back to the Bible and repent from our sins. Mo ti ṣàkíyèsí nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Láti ìgbà tí kinní yìí ti bẹ̀rẹ̀, ṣe mọ̀ pa pẹ̀lú ògo Ọlọ́run fún wa láti máa gbàdúrà. Àwọn èèyàn àwọn ẹni tí ogun ayé ń lépa, oṣó ń lépa, àjẹ́ ń lépa, wọ́n mọ̀ ti fẹ́ gbẹ̀mí. Wọ́n máa ń pè wá tọ̀sán tòru ni. Ṣùgbọ́n ó dàbẹ̀ wípé ọ̀rọ̀ fáírọ́ọ̀sì gan, ó dàbẹ̀ wípé àwọn àjẹ́ gan bí sì wọn ráyè yọ èèyàn kankan lẹ́nu. Àwọn náà wà shut down this time around. Everybody are on a lockdown. Ohun tó ń kọ́ wa náà ni wípé ọjọ́ kan ń bọ̀ tá a pa ayé ìdé. I've been saying it. The whole world will be locked down one day. The whole world, and completely without reopen. I'm not saying this to scare you, but how can you escape from the danger ahead? How can you escape? À ń sọ̀rọ̀ nípa great tribulation. Great tribulation ò tí ì dé o. Kò tí ì dé o. Let me tell you, the end of the heart, God has programmed it from one step to the other ni. Ara àwọn eléyìí kọ́kànlá máa ta wá lólobó ni pé òpin ti ń dé. Ayé ti fẹ́ tán. Ayé ti fẹ́ tán. Ṣùgbọ́n àwọn èèyàn ò fura. Kó tó di wípé mo tẹ̀síwájú, ẹ jẹ́ n gbọ́ orin díẹ̀ náà.
ẹ̀yin èèyàn mi ohun tí ayé ń ṣe tán sá kíjo fún báyìí tí làhí ló wà lórí ayé òun náà ni pé kòrónà yẹn ó ń pààyàn kò sì sẹ́ni tó fẹ́ kú àmọ́ àmọ́ múra pé Jésù ń bọ̀ bó bá ṣe pé bí a ṣe múra lórí ọ̀rọ̀ kòrónà yìí ní gbogbo ayé ni wọ́n sá kíjo tí wọ́n ní àfojúsùn pé Kristi ń bọ̀ lọ́jọ́ kan nípa ayé ìbá dáa jù báyìí lọ ayé ìbá dáa jù báyìí lọ ìwádìí ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ ilé ìtótó àwọn tí fi ń lu jìbìtì báyìí nísìn wọ́n tún ti fi ń lu jìbìtì ẹ wá rí bí ayé burú sí ẹ wá ní kọ́lọ́ mọ́ bínú sáyé mò ń bọ̀. Ohun tó kọ sílẹ̀ yóò máa sọkún, ohun tó kẹ́kọ̀ọ́ rẹ̀ yóò ṣàbámọ̀. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kan gbogbo ojú ni yóò rí. Olúwa ń bọ̀, ayé òní. Olúwa ń bọ̀ wá ọ̀ọ́dájú. Wọ́n mọ̀ olùdáǹdè mi bọ̀ wáyé. Wọ́n mọ̀ olùdáǹdè mi bọ̀ wá yóò wá mú mi. Ẹ̀rù tàṣẹ, Olúwa mi bọ̀ lọ. Jésù ń bọ̀ wáyé mo fẹ́ kọrin ewì yẹn jẹ́ kí gbọ́ orin ńlá. A máa gbọ́ ewì yẹn dáadáa. Once again, I welcome everybody to this podium. My father in the Lord, the Pastor Simon Agbolabori. Daddy, I love you, sir. I love you. Thank you for encouraging us. Surely we will all make it to heaven in the mighty name of Jesus. I celebrate every man of God, every woman of God on this forum presently. God bless you, Brother Ayo Abiodun Mumbo. Orin ńlá olówe àwọn ọ̀rọ̀ gbẹ̀bí àdìgún ni mo fẹ́ kórí ewì fún náà. Agbẹ́pẹ́lẹ́ àró wọ́n ṣe bá gbé òní padà wálé mọ́. Àlùkò pẹ́ńtà òsùn wọ́n ṣe bá lùkò òní dàyìnbọ̀ wálé. Lékeleke pẹ́ lóde ìkẹfun wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ aláṣọ funfun ti lọ ó di gbére. Ọmọ pé bọ́jọ́ bá ń kó fírí ṣe ló ń ta wá lólobó pé alẹ́lẹ́fẹ́lẹ́. Ètí ló wá ìwà ìdí sójú ọ̀run yẹ̀ríyẹ̀rí. Ó sọ fún wa wípé èdè fẹ́ yọ ní. Ètí ló wá ìwà ìní sọ fún wa wípé àrá ò jìnà. Ibi tí gúnugún àtàkàlà àmàgbò bá péjọ sí dájúdájú nǹkan kú síbẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ń dúró ìlú ogun ó yẹ kọ́mọ ogun ó fura ni. Bẹ́ẹ̀ bá ń gbóhùn kàkàkì ń kọ́ ó lè jẹ́ kí ọba ńlá ní tọ̀lọ́nà. Bájá bá ń gbọ́ orí nǹkan àbàmì ló ṣe ń gbọ́. Àwọn àmì ń tẹ̀lẹ̀ bí ìwé mímọ́ ti ń wí. Ọ̀pọ̀ àmì ní sòdodo ilé bàbá. Ọ̀pọ̀ ènìyàn ń wá lórúkọ bàbá mi. Wọ́n láwọn ni Kristi ti ń bọ̀ wá sáyé. Wọ́n láwọn ni Mèsáyà ti ń bọ̀ látọ̀run. Wọ́n ń tàwọn ènìyàn jẹ, wọ́n ń kó wọn sínú ibi. Gbogbo wa ló kúkú ń gbọ́ gbogbo ìdágìrì ó ti ń lọ. Kákíyèsára ni ìwé mímọ́ wí ká lè wà láìkòyà. Gbogbo àmì tí ń bẹ nínú ìwé mímọ́ ló máa ṣe pátápátá. A ti fẹ́ wọnú òpin, bàbá ti fẹ́ dé káyà múra. Àwọn orílẹ̀-èdè ń bára wọn jagun lọ́wọ́lọ́wọ́. Ilẹ̀ ọba sí ilẹ̀ ọba ìyàn. Àjàkálẹ̀ àrùn ń kọ́ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ní bẹ níbi gbogbo káàkiri. Wọ́n ẹ̀rí ńlá kí gbogbo ènìyàn ó lè rẹ̀. Ìrọ́kẹ̀kẹ̀ ogun gbogbo nìyàn. Ogun ẹ̀sìn ogun òṣèlú tí ń bẹ káàkiri àgbáyé lásọ́kọ́. Lásọ́kọ́ ìgbẹ̀yìn ló dé. Ayé fẹ́ parẹ́, ọmọ aráyé òwúra. Ìgbà ìkún omi bọ̀ wáyé. Wọ́n ọmọ ọlọ́mẹ́kì ń pariwo. Wọ́n láyérí ni. Ayérí ni ayérí ni omi ń dé. Ayérí ni ayérí ni omi ń ya. Ayérí ni ayérí ni ọ̀rọ̀ Jésù tí ń bọ̀ wá sáyé fáwọn aláìmọye. Ìgbà ìkún omi dé. Àwọn olùkọ́ ìdásà bàbá mi jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ omi gbalẹ̀ ń pọ̀run. Wọ́n wá ń pariwo oró kíkankíkan. Wọ́n nínú àwọn ọmọ ọlọ́mẹ́kì àwa ọ̀rẹ́ rẹ ni sílẹ̀ kò fún wa a fẹ́ wọlé. Àwa ìyekan rẹ ni a fẹ́ bá ọ lọ. Àwa àna rẹ ni a fẹ́ bá ọ lọ. Àwa àbúrò rẹ ni a fẹ́ bá ọ lọ. Àwa ẹ̀gbọ́n rẹ ni a fẹ́ wọkọ̀ ìgbàlà. Wọ́n àdáwọ̀ náà wípé ó mà ṣe. Ọlọ́run fi tilẹ̀ kó sì ti mú kọ́kọ́rọ́ lọ. Àwọn òmùgbẹ̀ ẹ̀dá wá fi ká àbámọ̀ panu. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àgbélébù. Láàké tẹ̀tẹ̀ fáwọn aláìmọ̀kan tí wọ́n láriwo rọ́ ni. Wọ́n bínú orí, wọ́n pe Pọ́ọ̀lù lálágbárí. Wọ́n láwọn irọ́ ní bẹ nínú mẹ́ta lọ́kàn ṣoṣo. Ọmọ aráyé torí ohun jíjẹ wá sọ̀rọ̀ òdì fà títí ó bà lókè.
gbogbo ọ̀rọ̀ wèrè tí kálukú bá sọ láyé yóò sí ìlọ́jọ́ ìdájọ́ ìjọba gbogbo wa ni tó fẹ́ ní sọ gbogbo ènìyàn ni ó sì ti ọ̀rọ̀ tó bá yá gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣà lẹ́yìn ọ̀kà fún bàwá dé ìmọ̀tọ́ bá yá ẹ múra òpin bọ̀ o gbogbo akọni tó bá forí balẹ̀ ayé jẹ́ ẹ múra ìgbẹ̀yìn fún sí dẹ́dẹ̀. ṣe rí àwo tá à ń gbọ́ yìí a sì máa gbọ́ sí dáadáa o kódà kó jẹ́ pé àtúpalẹ̀ àwo nìkan la fẹ́ ṣe lónìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ ti ṣe àwo ìjáde ní nǹkan bíi 1990 ó kọ́kọ́ ti jáde àtúnṣe àtúntẹ̀ rẹ̀ ní 1999 òun la tún ṣe àtúntẹ̀ jáde ẹ wá wò ó ọ̀rọ̀ Ọlọ́run náà ni o ọ̀rọ̀ Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń gbọ́ yẹn ẹ bá lọ wo ìwé Matthew orí 24 Matthew chapter 24 bẹ́ẹ̀ bá kà dáadáa òye ayé yín ó ń sọ fún wa pé àwọn àmì ti ń ṣẹlẹ̀ gbogbo àwọn tá à ń rí àmì ní ṣùgbọ́n ọ̀pọ̀ mi ìmọ̀ tó dé ayé ò tiẹ̀ ronú lórí yẹn rárá bẹ́ẹ̀ bá wo orí social media ń sin sẹ́ẹ̀kan ká fọwọ́ wa síbi tọ́wọ́ gbé kí kálukú ó sóbà wájú Ọlọ́run kìnnì kan ni bàtà lolúkálùkù kan ń sọ àkókò tí gbogbo ayé gbọ́dọ̀ wárìrì níwájú Ọlọ́run rèé ó ní àwọn àmì ń ṣẹlẹ̀ bí ìwé mímọ́ ti ń wí ọ̀pọ̀ àmì ní sòdodo fún dídé bàbá ó ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wòlíì èké ń bọ̀ kò dìgbà tí ẹ̀yin tẹ́ ẹ wà lórí social media tẹ́sẹ̀ ó fífún nǹkan most of believers today do you know that they don't spread the good news again kan ìrere mọ́ pastor kan ó ṣe báyìí ládojúkọ and we begin to waste a lot of time and souls are perishing ẹ wò láti gbogbo last year they wasted many time lórí à ń sọ̀rọ̀ àsàndà mẹ́wàá wọ́n tún sọ débi kan rí pé ẹ̀kọ́ antichrist ti dé o ẹ mọ̀ pé ẹ̀kọ́ antichrist ti dé o wọ́n tún sọ pé kò tiẹ̀ nídìí kí church ó exist mọ́ pé Jesus does not build church so wípé but we know that we are the church but Bible sọ ó ní ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀ ok àwọn bá a ṣe minister láti church lánàá online àbí mo délé mo wá ń bèèrè lọ́wọ́ ẹnìkan àjẹ́ gbọ́ wàásù kìíní kan ó lóun gbọ́ báyìí rẹ̀ bọ̀ tó ń kàn sùn lọ tó bá wà ní church kò lè sùn lọ bẹ́ẹ̀ yẹn o kò lè sùn lọ bẹ́ẹ̀ yẹn nǹkan kan tàbá tiẹ̀ fẹ́ tó gbé wọ́n ta ni wọ́n gbóhùn kẹsẹ́ pé dìde àwọn àǹfààní church nìyẹn gbogbo because síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wọn ò rí aláìsí yẹn gbogbo lásìá a fi criticize ara wa ni lórí social media èṣù wa gbéṣẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ìdá mẹ́wàá ẹ má ṣe má o Old Testament ni Old Testament ojoojúmọ́ lẹ́sìn ń lò ojoojúmọ́ àbí no weapon person against person against we prosper níbo ló wà síbí ní ìwé Isaiah ṣé New Testament nìyẹn ojoojúmọ́ lẹ́ ń lo sáàmù Olúwa gbógun tàwọn tí ń gbógun tì mí fìjà fáwọn tí ń bá mi jà nípa kòró ìsìn ibo lẹ́ lò jù ní Bible Psalm 91 ṣé New Testament ni ó ṣe jẹ́ pé ń bọ̀ wá tó àkókò láti fi owó ṣiṣẹ́ Ọlọ́run tí wọ́n fi lè kéde ìrere síbòmíì sọ́tún sósì tí àwọn churches tí wọ́n fi lè máa san rentage tí ilé Olúwa wà ní ṣíṣí some people are saying let them close down the churches believers ló ń sọ̀rọ̀ yẹn o ọmọ ẹ̀yìn mélòó lẹ́gbẹ́ tó sọ yẹn Pétérù ló wàásù yẹn ni àbí Paul ló wàásù rú yẹn torí ìdí èyí àti lose focus we wasted a lot of time criticizing each other we failed to preach the gospel àwọn tẹ́ fẹ́ preach the gospel fún gan ẹ criticize ara yín débi wípé àwọn ẹlòmíì ní àwọn òtí á lọ church gan mọ́ kò sí tẹ́lẹ̀ wàásù fún wọn mọ́ wọn láwọn ò lọ mọ́ wọn á ní àwọn òtí ẹ̀fẹ́ rí Bible ọ̀hún gan mọ́. And you thought people would, I don't know why we come on social media. You want to prove that I can talk. Mo ní ọ̀rọ̀ lẹ́nu. Hey! Gbogbo ọ̀rọ̀ tá a bá sọ, heaven is recording it o. Heaven is recording it. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì. Let us repent. Kí ìrònúpìwàdà kó bẹ̀rẹ̀ láti wájú pẹpẹ, láti àárín àwa ministers of God. Let us come to nínú àwo yìí. Mo sọ kinní kan
that was that time. Nígbà táwọn àwọ̀ ìkọ́kọ́ jáde okay aṣẹ́gun 91 ni mo sún mi ilé aṣẹ́gun 91 yẹn tiẹ̀ tó tàmí torí ẹ̀mí mi fẹ́ bọ́lé lórí. Mo ní ẹ jẹ́ kí gbogbo òjọ kan máa pawó sínú àpò kan ṣoṣo ká ṣe fojú oṣù mẹ́fà péré ká wá wo ohun tí ó ṣẹlẹ̀. I said it. Argument àwọn apostle kan dẹ̀ ṣe ń gbà yẹn nìyẹn. They put all their resources into the same purse, and anybody tó fẹ́ mú àjèjì náà wọlé àwọn èèyàn gan wọ́n afraid, wọ́n bẹ̀rù Ọlọ́run wọn pẹ̀lú ìwárìrì ni. Òní we don't blood care to even abuse men of God, to abuse the gospel, to abuse the Bible. We behave anyhow. We don't take note of the signs of the end time. The Bible says, they say at the end, the perilous time shall come. This is the perilous time. Perilous time. Tell we gradually. Jẹ́ kí n kà àwọn ibì kan fún wa nínú ìwé Revelation. I'm not saying this thing to scare you, but láti padà lọ sí based. Go back to the Bible. Ká gbàdúrà lóòótọ́ mo ti rí pé àdúrà oṣó àjẹ́ gan ní ìsìn ó dàbẹ̀ wípé àwọn gan wọ́n ń ṣèṣe mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí ń rí pé àwọn èèyàn lálàkàlà mọ́ àwọn tó ń pè mí pé pásítọ̀ ogun dé o ogun kòrónà yìí nìkan ni ogun ní ìsìn tí ń jayé kòrónà yìí lógun tí ń jayé báyìí ní ìsìn ó mì ìjọba orílẹ̀-èdè kálukú gbogbo ìjọba ní wọ́n pa gbogbo program tí wọ́n ní wọ́n pàtì sẹ́gbẹ́ kan olúkálùkù wá fèsì tiẹ̀ kálukú ní nọ́ọ̀sì tiẹ̀ báyìí lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ìwọ nọ́ọ̀sì ọjọ́ iwájú ẹ̀ jọ ọmọ ibi tó ń lọ tó pin bá dé lónìí níbo lọ parí ẹ̀ sí ọ̀rẹ́ mi. My brother, my sister, where will you spend eternity? This question come to you, amen. Tell me what shall your answer be? Where will you spend eternity? Ẹ jẹ́ ká ronú ìwé Revelation ó ń sọ fún wa nípa àwọn áńgẹ́lì méje kan tí wọ́n ń bọ̀ wá tú ìbínú méje sí orílẹ̀-èdè àgbáyé. Ṣùgbọ́n mi ò gbàdúrà kémi àti ẹ ká sì wà nírú torí ayé yìí ó ń kọjá lọ. Jésù máa dé, he will take us home to everlasting life, to have what? Eternal rest. When that trumpet will sound, my brother, my sister, where will you be? What will be your whole reward? Let's see. Revelation chapter 16. Ó ní mo sì gbọ́ ohùn ńlá kan láti inú tẹ́ḿpìlì wá. Ó wí fún àwọn áńgẹ́lì méje nì pé ẹ lọ ẹ tú ìgò ìbínú Ọlọ́run wọn nì sí orí ilẹ̀ ayé. Ohun tó ń bọ̀ abá ayé nìyí o. Gbogbo eléyìí kó ta wá lólobó ni. Ṣé bá mélòó leléyìí ní ìsìn ta apá gbogbo ìjọba ayé ń sá kíjokíjo gbogbo resources wọ́n ti ń ná sí. Iná ṣe ní ká jókòó lé. Tó bá pé nǹkan tá agbára owó ti tèka ni wọ́n ti fowó dé because jíjókòó tá a jókòó lé we are losing a lot of money, right? Bọ́bá àbá jókòó lé kíní yìí ọmọ gbọ̀rẹ̀gẹ̀jì kẹ̀sì ìṣẹ́ la ṣe gbọ́dọ̀ jókòó sílé yẹn la ṣe gbọ́dọ̀ gbọ́ràn. Ní ìsìn ẹlòmíì gan bọ́bá ṣe wípé ọwọ́ ẹ̀ fífọ̀ ni bọ́bá yẹ kó lè bó ni pátí pé bẹ́ẹ̀ lòun wẹ ìgbésí ayé ẹ̀mí rẹ̀. You are washing your spiritual life on a daily basis. It will help us a lot. Ẹsẹ̀ kejì ó ní èkíní sì lọ ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ ara tí ń bọ̀ wá nínú ìkẹyìn ayé nìyẹn o. Ní ìkẹyìn ayé and program ìgbẹ̀yìn ayé náà láti ẹ̀ tí ń gbọ́ yìí. Ìdí ẹ̀ la ṣe láti fi ọkàn wa fún Kristi báyìí ká yí padà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Gbogbo àwọn nǹkan tí ò ní jẹ́ a lọ ká bẹ̀rẹ̀ sí ní sọnù. Ó ní èkíní sì lọ ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ tí ó sì díbàjẹ́ sì dàlé àwọn ènìyàn tí ó ní àmì ẹranko náà àti àwọn tí ó forí balẹ̀ fún àwòrán rẹ̀. Sẹ́rí gbogbo prógráàmù tó ń lọ lọ́wọ́ báyìí àmì ẹranko ń bọ̀ tí wọ́n kọ̀ǹpọ̀ sí everybody wípé àfitọ́ bá ń tán báyìí sáàsì kìíní sínú ayé ẹ̀ ń ló lè rà. If not, you can't go to store to buy. You can't go to bank
to save money or to get money, you can't get job. Now tell me, how the life will easy for such person? Àwọn tó dẹ̀ gbà mí ẹranko, àwọn á sọ fún ẹ pé sáwọn gọ̀ ni, wọn ò ní fún ọ lóúnjẹ. Wọn ò ní fún ọ lóúnjẹ. Ìdí ẹ̀ la ṣe a gbọ́dọ̀ pé ọpọlọ wa ká pè wálé ní àkókò yìí. Ẹja tó gbórin díẹ̀ sí. Ṣé bó di jẹ́ ọgọ́fà ọdún nínú àbíṣẹ́ kìlọ̀kìlọ̀? Wọ́n lé kí lágbárí etí bọ̀ etí ò gbọ́rọ̀ lágbárí. Ajá tó bá máa sọ ni wọ́n kì í gbọ́ fèrè ọdẹ. Omi dé gbogbo wọn ṣàmọ́nà. Àwọn ògbà yí àwọn gánú àbáwọn ló ṣe rí síra wọn. Irọ́ ti dá yíká. À ń gbowó ẹ̀yà ń gba ìbá. Irọ́ pípa òfófó ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ rẹpẹtẹ. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo kí n káàbọ̀. God bless you. Sister Mary Gator Anthony, God bless you. Sister Titilayo Moses, God bless you. Sister Asenekere, Sister Felicia, God bless you. You're welcome. Kéèta ìwà ìkà ọ̀rọ̀ ló dúkù tẹ̀m̀bẹ̀lẹ̀ fún kárẹ́ni tó fẹ́ gbérí kí wọ́n máa bí ní. Ọ̀pọ̀ ló ti sọ̀gbàlà nítorí owó nítorí oúnjíjẹ. Ọ̀pọ̀ ló ti sọ̀gbàlà nítorí fàájì. Lórí owó ọmọ aráyé sọ ọ̀rọ̀ Olúwa nù. Lórí owó ọmọ aráyé fi ìdájọ́ òdodo kọ́jí. Lórí owó ọmọ aráyé ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀ ló lè yìnbọn fún arákùnrin rẹ̀ nítorí owó. Ìwà búburú ti pọ̀. Ó ti fi sọ́dọ̀ gbòǹgò márà níjọ́sí. Panṣágà, àgbèrè, ìwà erí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, aṣọ, ìṣọ̀tẹ̀, àdámẹ̀, àrẹ́kọ, ìpànìyàn, ìmọ̀sípara, ìrédè òru, ojúkúnú ayé fìdí mu, ilé ayé fẹ́ kó bá sílé Jésù ń bọ̀. Ilé ayé wá lé kókókó bí ojú ẹja, ohun gbogbo ló ń wá nírú wíwá tí ò tí ì wáyé rí. Ebi ń para lé, ebi ń pèrò oko, àwọn àjàjà wọn torí kodò wọn mímí ẹ̀dùn. Àmì ìkẹyìn ló dé, ọ̀rọ̀ Bíbélì ní í ṣe lọ́wọ́lọ́wọ́. Kí gbogbo ara yóò múra sílẹ̀ fún ìbẹ̀wò ńlá. Ọjọ́ Olúwa wá pọ̀ bí olè lóru ni, ta ló dá lójú, ta ló lè yọ. Ìwàásù ìyẹrẹ kò lè ṣàìká gbogbo orílẹ̀-èdè. Kí bàbá ó tó dé nílẹ̀ adúláwọ̀ nílẹ̀ aláwọ̀ funfun, fún ẹ̀rí ńlá, ọmọdé bá òwò tẹ́lẹ̀. Ọ̀pọ̀ àsọtẹ́lẹ̀ láti gbọ́ síwájú kí nǹkan wọ̀nyí ó tó dé. Ọ̀pọ̀ wòlíì òdodo ló sọ pé Jésù ń bọ̀. Ó ń pa owó sọ fún ọmọ pé kò wí. Tó bá dọjọ́ àgbéǹde, ìràwọ̀ fẹ́ jábọ́, gọ́gọ́ fẹ́ sọ. Ó ń pa ọ̀rọ̀ akábí tágàdá. Gbogbo ayé ni yóò fi tìtìtìtì láì kù síbì kan. Ọjọ́ ńlá ni. Lọ́jọ́ tí a fẹ́ nìkan, alẹ́ nìkejì ò lè lọ. Bó bá mọ́mọ, ajá bàbá. Bó bá mọ́kọ, ó lè jáyàwó ẹ̀ sílẹ̀. Ó lè má kúrò kójọ̀wọ́ ẹ̀gbá ìgbà pátápátá. Ó lè máa lọ lọ́nà òkú tó mẹ́ni tó kù sílẹ̀ tó mẹ́ni tó ra gbẹ̀ sílẹ̀. Lọ́jọ́ tẹ́ni méjì ó sì sílé tí ó kọ̀ kan ṣoṣo. Ìwé ìròyìn àkúgbọ́gbọ́, ẹ̀rọ rédíò ó sì pariwo. Ọ̀pọ̀ ìlú yóò sì gbé gbàjáde ẹgbá ní. Ọ̀pọ̀ agbórí òkè kówó lù wọ́n. Bóyá wọ́n lè yọ nínú ìparun. Bẹ́ẹ̀ pa òní gbóró mọ́. Bàbá ti lọ, ẹ̀mí má ti lọ, àwọn àyànfẹ́ á ti kú ònílẹ̀. Ẹ̀mí mímọ́ tó sì wà ńlẹ̀ tó wà láyé ló sì ń tẹrí agbára òkùnkùn yẹn bá, agbára ẹ̀mí aṣòdì sí Kristi yẹn. Ẹ rí i pé ó ń fẹ́ fi agídí wọlé. Ìdojúkọ ṣe wà fún gbogbo àwọn onígbàgbọ́ Kírísítíẹ́nì káàkiri gbogbo àgbáyé. Brother Adéwùmí Ṣóbùkọ́lá Fẹ́mi, you are welcome. God bless you, sir. God bless you, Brother Shalom AK. God bless you. Brother Olúṣèyí Pópóọlá, you are welcome. Sister Victoria Ogundare, you are welcome. Sister Wùmí Ọ̀nàmẹ́, you are welcome. Sister Lizzie Ogunmeru, God bless you. You are welcome. Thank you for watching. You are welcome in Jesus' name. Brother Toby Oyewole, God bless you. You are welcome. Ṣẹ́rí ẹ̀mí mímọ́ tó sì wà. Olórí ọ̀fẹ́ tí gbogbo wa sì ń jẹ́ ń sìn. Tí ẹ̀mí mímọ́ bá fi kúrò láyé, ẹ̀mí sì wà láyé, ọ̀pọ̀lọpọ̀ sì ń tiraka. We are trying just to make it, just to be able to do the will of God. When the Holy Spirit leave the heart, then as we discuss a lè gbàjọba. Gbogbo system sẹ́rí nínú àwo yìí, a sọ wípé ọjọ́ kan ń bọ̀, ó ní aláwọn àpẹẹrẹ kan wà tá a mọ̀ rí. Ó ní tí gbogbo ayé tí wọ́n bá ti nárú owó kan ṣoṣo, àpẹẹrẹ ńlá ni. Like the same currencies, the same system of government, they rule just one government. Ẹ mọ̀ wípé àpẹẹrẹ tó léwu ni. Ẹ̀sìn kan ṣoṣo
The same religion. They will make the whole world to have just one religion. There won't be diverse of religion. That time is coming. Láti ṣe àwẹ̀ láti around 1990 láti compose àwọn nǹkan wọ̀nyí. Tá a bá ti ń rí àwọn nǹkan wọ̀nyẹn, àwọn àpẹẹrẹ ni. Eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin wa, ká bára wa sọ̀rọ̀, ká adjust life wa. Let's amend our ways. Let's repent from our sin. Let's rededicate our life to serve the Lord. This world will pass away with all its glory. The Bible says the heart will be melted away. Gbogbo jangan kìtìkànkò tá à ń lé kiri ẹ̀rín ọ́ní ọ̀pọ̀ ẹlòmíì lè yìnbọn fún arákùnrin rẹ̀ nítorí owó. Torí owó akọ ìlànà ìgbani sílẹ̀. Ìfúnnilé Olúwa akọ ìlànà ìgbani sílẹ̀. Gbogbo àwọn ọ̀nà táwọn ìlànà tọ́lọ́run ti gbé kalẹ̀ á fi sílẹ̀. Everything based on money. Tó o bá ti lówó o lè jọ́ rẹ̀ àmì ìlẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Ẹni tí ayé bá rí gbà lọ́wọ́ ẹ̀ ni ó ń bá sọ. Jésù dẹ̀ sọ fún wa tó bá yẹ pé ẹni tí ó lè tẹ́lẹ̀ pé ẹ̀yin ṣe fún tó lè fún padà ńlẹ̀ ṣe ó ní kò sérè kankan tẹ́ ẹ ní. If you want to give, ẹ rí i pé professor ló máa help professor sìn. Torí pé ìgbà tó náà bá fẹ́ ṣe bóyá ọmọ ẹ̀ ń ṣègbéyàwó yóò help ẹ̀. Tó náà bá fẹ́ ṣe tiẹ̀ òun náà lè fún ní bí ìgbà táyé ń dájọ́ ni. Nobody see just ordinary person are helping and blessing. Nobody. Nobody. Ayé class láwa, class tèmi, class wo, class náà ju ìpẹ́ ilẹ̀ náà lọ. Ìpẹ́ ní ìwọ, ó sì padà dé ìpẹ́. Báyé ìṣeré nu, Ọlọ́run ó ṣàánú fún wa. Ẹ jẹ́ tún wò ó. Ó ní áńgẹ́lì àkọ́kọ́ nígbà tí ìpọ́njú ńlá bá dé, ó ní egbò kíkẹ̀. Ẹ rí wípé ó nígbà tí ayé bá fẹ́ tán, ẹ bá wo àwọn inú ìwé Dáníẹ́lì, bóyá sì máa lọ bẹ̀ lọ́jọ́ iwájú láwọn àkókò tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ó ní egbò, ó nígbà tí áńgẹ́lì àkọ́kọ́ tó da ìrunú rẹ̀, egbò kíkẹ̀. Kálukú kàn gbé egbò ni. Àwọn egbò tí ò ní care. This one will be coming. Kálukú ọmọ fọwọ́ bomú. Ẹsẹ̀ kejì, ó ní èkíní sì lọ. Ẹsẹ̀ kẹta ńláde. Okay, let me read from verse 2. Èkíní sì lọ, ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ tí ó díbàjẹ́ sì dàlé àwọn ènìyàn tí ó ní àmì ẹranko àti àwọn tó forí balẹ̀ fún àwòrán. Èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun, ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn, gbogbo ọkàn alààyè sì kú nínú òkun. Ṣé rí gbogbo nǹkan wọ̀nyí? Ọlọ́run kàn fi ẹni tó ń rí ìran yẹn, ó ń rí bí áńgẹ́lì ni. They are war jet, àwọn jet ogun ni. Wọ́n ó da àwọn chemical weapon kan sáyé tẹ́ pé yóò kálukú ọmọ ní egbò kíkẹ́ ni. I don't know, àwa èèyàn mímọ́ bá a ṣe ń ronú gbogbo ìbọn atomic bomb tá a ṣe ń sí. We are not doing it just because of animal, but we are doing it because of human being, to kill ourselves, to destroy ourselves. Láti fi para wọn, láti ṣera wọn níbi. Ìdí ẹ̀ la ṣe ń láti fi ara wa sínú Ọlọ́run. Gbogbo àwọn èèyàn lọ́run tí ṣe ń pariwo ń sìn, ẹ repent, ẹ bá ní ṣáájú àlàfẹ́ gbà ní. They are mocking them. Bẹ́ẹ̀ ṣe mock inú àníyàn o. Tí ọkọ̀ inú àfi sí tó fi lọ. Tó bá survive coronavirus, tí Jésù bá dé ṣé wàá survive ẹ̀? Ká ló survive coronavirus yìí? Tí Jésù tí ìpè bá dún, ṣé wàá survive ẹ̀? Will you be able to make it? Will I be able to make it? These are the questions we need to ask ourselves. Where will I spend my eternity? If I die today, where will I go? If the trumpet sound today, what will be my reward? You are a pastor. For what purpose? Are you doing the work of God just to enrich yourself, to make money, to get money from people, or you are doing it wholeheartedly? Definitely, if you do the work of God, there's nothing wrong in God blessing you when you are working for the Lord. Àwọn tí ó ní glory ni wọ́n wòye pé when a pastor is being blessed, when he's working faithfully to God, it has become their center of abuse. Begin to abuse them for being prosper. And the more you are doing good, nobody can stop your prosperity. When your life is complete in holiness, in a good heart towards humanity, your blessing will be increasing on a daily basis. Prince, King of nations will come and bless you. That's what the Bible says. They will come and minister to you. They will come and serve you. It's in the Bible.
ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrin. Ó ní ẹsẹ̀ ìkelo ẹsẹ̀ kejì. Ó ní èkejì, áńgẹ́lì kejì sì tú ìgò tirẹ̀ sínú òkun, ó sì dàbí ẹ̀jẹ̀, òkú ènìyàn, gbogbo ọkàn alààyè sì kú. The war, they will poison, bomb all this water, gbogbo orísun omi wọ́n á bọ̀m̀bù ẹ̀, gbogbo àwọn ẹ̀dá alààyè tó wà ní omi wọ́n á poison ẹ̀. Even to drink water, if you take water, it will be ṣé bí wàá a sì mu omi ń sìn, wọ́n á ní ẹ mu ọ̀pọ̀lọpọ̀ omi, but they will poison the water. They will poison the water. Gbogbo ẹ̀dá alààyè já ní nǹkan kan, we died inside the water. I know the truth is very hard, but that is the truth. We need to hear it this time around. That is why you put all your hope in God. Your hope is not in your words. It's not in what you have. Your hope should be in Christ Jesus. Repent from your sin. All this lie, we are telling lies. For what reason? To acquire the wealth of this world. Telling lies, doing this, doing that. For what reason? Acquire the world, the things of this world that will soon perish. God will help you and me in the mighty name of Jesus. The Lord will save us by His grace. The Lord will show us mercy. The grace of God will speak for you and me in the mighty name of Jesus. Brother Fola Adedeji, you are welcome. God bless you, sir. Mo sì gbọ́ ẹsẹ̀ karùn-ún. Mo sì gbọ́ áńgẹ́lì tí omi nì ń wí pé olódodo ni ẹni mímọ́, ẹni tí ó ń bẹ tí ó sì wà, nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí. The judgment of God. Like one song I composed, Judgment Day is coming soon. Judgment Day is coming soon. Many people are going to suffer. Many people are going to cry. Many people will ask to die. Judgment Day is coming soon. Judgment Day is coming soon. Judgment Day is coming soon. Many people are going to suffer. Many people are going to cry. Many people will ask to die. Judgment Day is coming soon. The judgment day is coming soon. Let us repent. Nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀. It's going on presently. They are killing Christians, destroying the humanity. Ìyà wọn ń bọ̀. Ìyà wọn ń bọ̀. Ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mú. Wọ́n ní ká díẹ̀ tá a fi máa sọ omi wọn di ẹ̀jẹ̀ nìyẹn. Let them now begin to drink the blood. Èyí yìí tí ó yẹ wọ́n. Mo sì gbọ́ pẹpẹ ń ké wípé bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Olódùmarè. Ṣé rí Ọlọ́run Olódùmarè ni àwọn kan tiẹ̀ tó ti gbẹ́kọ̀ọ́ kan dé nsìn. Wọ́n ní ká mọ̀ pé Ọlọ́run Olódùmarè mọ́. There are some people wọ́n kàn dédé dìde. Wọ́n kàn dédé dìde. Wọ́n kàn ní àwọn lẹ́mí Ọlọ́run káwọn máa ń pé òrìṣà kan ní jẹ́ Olódùmarè. Wọ́n kàn pé Ọlọ́run ní arúgbó ọjọ́. Mo kàn try àyàbá àtàn nìyẹn o. To the glory of God, I study Yoruba and communication. Àwọn nǹkan míì wà àyàbá nìyẹn jẹ́ ká sọ para bí ìgbà tó dà ń pé Facebook chat, we don't have a particular, but just to láti rán ara wa létí àwọn nǹkan kan kọ̀ọ̀kan ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́ èdè, wọ́n kàn assume ibi tó dẹ̀ yẹ kí wọ́n kọrí sí ibẹ̀ ni wọ́n kọ ẹsẹ̀ sí ní ọ̀pọ̀ ìgbà. Ibẹ̀ ni wọ́n kọ ẹsẹ̀ sí ní ọ̀pọ̀ ìgbà. Wọ́n ní when you call God, wọ́n ní the meaning of ancients of days not arúgbó ọjọ́. Wọ́n ní torí pé tí a bá pe Ọlọ́run ní arúgbó ọjọ́, it's like we are talking about a weak person. Bí pé Ọlọ́run weak, arúgbó máa ń gbọ̀n ni, arúgbó wọn máa ń fà lọ́wọ́ ni, arúgbó wọn máa ń help ẹ ni. They are thinking like a human being, like a carnal person. Wọ́n ń ronú nínú ara ni wọ́n fi ń ronú. Arúgbó Ọlọ́run kò ní kó máa gbọ̀n jìnnìjìnnì. Bíbélì sọ pé ó ní irun funfun lórí. Ẹni tó dàgbà jù, tó ní respect jù, tó ní honor jù nínú ẹbí, òun náà ń pè ní arúgbó. Agbára àti àṣẹ tí arúgbó sì ní kì í ṣe nínú physical ẹ̀, ewu orí rẹ̀ ni. Bí arúgbó bá fi ewu orí rẹ̀ súre fún ọ, ó ti dáa fún ọ nu. Ẹni tí wọ́n bá fi ṣépè fún tó ń tọ̀hún ti tán nìyẹn. Agbára kejì tí arúgbó ní,
ọ̀rọ̀ ẹnu ni gbogbo ntọ́lọ́run dá ọ̀rọ̀ ló fi sọ níbi tí wọ́n bá wà báyìí ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn tàṣẹ tí ó sì mọ rí bẹ́ẹ̀ tàṣẹ ni ó sì mọ rí bẹ́ẹ̀. arúgbó ọlọ́run kò wá ní kọ́ máa gbọ̀n jìnnìjìnnì kọ́ máa gbọ̀n báyìí àwọn tí ká máa pè ní ọ̀dọ́ ọlọ́run ni wọ́n ní wọ́n pé ẹni àgbà ìgbàanì tábà tó wá sí àwọn analysis àwọn to the glory of God ṣe rí àwọn àjọ tí ó ní èdè tiwa táwa èdè tiwa lélẹ́yìí kì í ṣe èdè àtọ̀runrìn wá ẹni tí ó wà á yí báyìí fún wa ṣùgbọ́n àwọn ibi tẹ́yìn tí a ń ṣe mistake á tún wá sọ fún yín nígbà tí wọ́n bá táyà mí bá ń kí ọlọ́run gbà mí wọ́n á gbé gbági nítorí ẹwà èdè tó wà ń bẹ̀ kì í sì sórí kí ọlọ́run nìyẹn ní wọ́n bá pé ọlọ́run ságiri làgiri ọ̀làgiri kàkàkà oríkì Ṣàngó ni wà tá a kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ń pa àmọ́ tabaki ní yàgbó yájú orúkọ ọlọ́run kọ́ iná jó ògiri ọ̀sá orúkọ ọlọ́run kọ́ orúkọ èṣù nìyẹn iná lójú iná lẹ́nu iná jó ògiri ọ̀sá wọ́n ní aráyé ń sọkún láàróyè ń ṣẹ̀jẹ̀ àwọn àpèjá rẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà táwọn bá wo ẹ̀wà ọ̀dọ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ wájú pẹpẹ ńlá adẹ̀ tí ń kì í ṣùgbọ́n èyí tó wájú òótọ́ àwọn kan kàn déédéé dìde wọ́n ní tí wọ́n bá tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì wọn bá kí ọlọ́run tó bá kí lólódùmarè wọ́n pago mọ́ ọlọ́run lẹ́nu ni bọ́ bá kí ọlọ́run dé ipò arúgbó ọjọ́ wọ́n pago mọ́ ọlọ́run ara oríṣiríṣi àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ pé ìmọ̀ á di púpọ̀ ara òpin ayé ni wọn ò ní wádìí ìmọ̀ ìjìnlẹ̀ yìí tó jẹ́ òtítọ́ olódùmarè tí mo rí ń bì ló jẹ́ kí ó ní mo sì gbọ́ pẹpẹ ń ké wípé bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run olódùmarè òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ̀ wọ́n ní because interpretation tí bẹ́ẹ̀lì fún un nínú ìwé Daniel ni pé ẹni àgbà ìgbàanì ṣe rí kíní kan wà tá à ń pè ní àkọ́tọ́ nínú ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá wọ́n máa ń ṣe kíní yẹn ní àwọn ìgbà síra wọn torí àwọn èdè tá à ń pè ọmọ ń yí padà wọ́n wà gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ nǹkan wípé báyìí ni a ṣe máa pe ọ̀rọ̀ yìí bá a ṣe ń kọ ayé nígbà kan bẹ́ẹ̀ kọ́ la ṣe ń kọ ẹ́sìn ayé wọ́n wà ayé iṣẹ́ ayé no ayé òní bí wọ́n ṣe ń kọ ní ìsìn bí wọ́n bá tún ṣe interpretation táwọn onímọ̀ ìjìnlẹ̀ bá tún fẹ́ ṣe interpretation yẹn ní ìsìn wọ́n lè fi arúgbó ọjọ́ yẹn sí ṣùgbọ́n àwọn tí ọ̀dá kan mọ̀ to the glory of God I went into prayer 3 days biribiri láì jẹ láì mu in 1984 and I asked for 10 days of convention we did at the redemption camp ohun kan tí mo bẹ̀rẹ̀ ní péré pé olúwa kọ́ mi ní oríkèé mi mọ̀mẹ́sẹ̀ ń kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ìgbà tí olúwa kọ́ mi yẹn olúwa tún fẹ́ kí n tún lọ rè ṣiṣẹ́ kí n lọ kẹ́kọ̀ọ́ lórí èdè yẹn mo tún ṣe wá lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí èdè yẹn ní yunifásitì àwọn bí mo ṣe wà spiritual tó àwọn àṣìṣe sì ń wà nínú àwọn because elédè ló mọ èdè ẹ̀ ìwọ kọ́ ló máa fi èdè fún elédè lẹ́nu ní ìgbà tó bá yá nísìn àwọn kan máa sọ fún wa wípé Jesus Christ does not mean Jésù wọ́n lè ní ká má pè Jésù mọ́ orúkọ tá a ti ń lò tó ti ń ṣiṣẹ́ ìyanu tó ti ń ṣiṣẹ́ agbára oríṣiríṣi ẹ̀kọ́ ẹnìkan ló sọ pé wọ́n bá wọn kan pàdé ní New York níbẹ̀ nígbà kan wọ́n gádà wọ́n dẹ̀ wá dìídì wọ́n wá wàásù fóun kí ni wàásù tí wọ́n sọ fún wípé wá ọlọ́run tẹ́ǹtì yẹn ọlọ́run ìsọ̀nà èṣù lọ́nà òkè kí lẹ tún fẹ́ gbọ́ wọ́n wá wàásù pé èṣù ní ọ̀nà pé èṣù máa fún ẹ lówó ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ló ṣe tó ẹ̀kọ́ lọ́run wà ní ìjọ ẹ̀kọ́ lọ́run fà wọ́n mú tracts dání and they were preaching seriously against God, against Christ, and they are winning soul for the devil. Allah mẹ́ta náà wá bá wọn tí wọ́n sì mú lókùnkùn dà tí wọ́n dẹ̀ serious gan. We are come now, oye èṣù fẹ́rẹ̀, wàá lówó, wàá di ńlá, wàá ṣe gbá. Those are the signs of end time. Mo ń bọ̀ ẹ̀jẹ̀ agbórin díẹ̀ sí àkókò tí ń lọ.
Sátánì tí a fi tipátipá jọba lórí àwọn èèyàn tó bá kù láyé. Ẹni tí ọba ti bá ti jọba rẹ̀ tí wọ́n bá fi irú wọn mú pípa ni. Iná sàbí àtòdì sí Kristi tí ń bọ̀ wá sáyé. Àmì àkọ́kọ́ ni owó. Bí gbogbo ayé bá ti ń nẹ́rù owó kan ṣoṣo, àpẹẹrẹ ńlá ni. Ẹ jẹ́ ká múra. Irú òṣèlú kan ṣoṣo ni ó wà jákèjádò gbogbo àgbáyé. Ìbámu òfin, ìbámu ẹ̀sìn, àpẹẹrẹ tó léwu ni. Òfin mẹ́wàá ló fi àtòdì sí Kristi. Gbogbo ọ̀nà ló fi lòdì sí tìwé mímọ́ pátápátá. Fún àpẹẹrẹ, ìwọ kò gbọ́dọ̀ jalè, o gbọ́dọ̀ jalè, ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, o gbọ́dọ̀ pànìyàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ ńlá, ọjọ́ ewu, àsìkò rògbòdìyàn káàkiri gbogbo àgbáyé. Lọ́jọ́ tí a nira fún gbogbo àparò tó ti ń wí bólópo wípé kò nira, kò nira. Lọ́jọ́ tí gbogbo ará yóò gbò réré ẹkún. Lọ́jọ́ tí gbogbo èèyàn ó sì faṣọ ya. God bless you. God bless you. God bless you. I celebrate you and your wife and your family. God bless you. Ẹni tó bá gbà mí rẹ̀ ní ọ̀rajà lówó pa. Brother Adeosun Kayode, you're welcome. God bless you. Olówó lọ́wọ́ kò ní rìn ní pópó bí wọ́n bá tún fi irú wọn mú pípa ní irú wọn gẹ́gẹ́ bí ọ̀daràn tó lòdì sí ìjọba àgbáyé. Ìgbà tó bá dé tó pera rẹ̀ lólódùmarè. Tipátipá dandan ni a fi mú gbogbo èèyàn tí ń bẹ láyé tẹríba. Ìjọba ọ̀ràn tí ó ṣàkóso àgbáyé bó bá yá. Àlùjànnú burúkú tí a jáde wá tòun torí méje. Ìwọ mẹ́wàá láti inú òkùnkùn biribiri. A wá bẹ̀rẹ̀ sí ní tẹ gbogbo ayé jẹ ní tìyanu. Ó lè pe iná jáde láti inú afẹ́fẹ́. Ó lè pe òrùn jáde láti ìhòòlẹ̀. Odidi oṣù 22 ni ó fi jọba lórí àwọn èèyàn tó bá wà láyé. Ìjọba rẹ̀ pẹ̀lú ìnira tó nípọn ni. Níbi tí ìnira ayé á nípọn dé, gbogbo ayé ni yóò gbọ́hùn tí wọ́n sì sọ̀rọ̀ òdì sí bàbá mímọ́. 6,406 ńlá mi àtòdì sí Kristi tí ń bọ̀ wá sáyé. Ẹni tó bá ti ní nínú àmì ń ló lè jẹ, ń ló lè mu, ń ló lè yan fanda láàrin ìlú. Ẹni tó bá wá ti ní nínú àmì bí ẹni tí wọ́n ti dájọ́ kúkú ni ìrètí òsìkúrú wọn mọ́ wọn ò lè délé ayọ̀ lókè. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀kùn àánú ṣí sílẹ̀ fẹ́ni tó bá fẹ́ ìgbàlà ọ̀fẹ́ ń bẹ fẹ́ni tó bá gba Jésù lólùgbàlà wọn. Ìní mo ṣe ń la gbogbo ẹnu kíkankíkan ẹ wá gba Jésù lólùgbàlà. Olúwa mi ń kọ sí ọ ìwọ ẹni tí ń gbọ́ mi. Má ṣe kọ sí ikú sí ìpè ńlá nígbà tí àǹfààní wà láyé. Ojoojúmọ́ lolúwa wá ń ké tantan. Ó ń ponífá, ó ń paláwo, ó ń peléégún, ó ń pọlọ́ya, ó ń pe mùsùlùmí, ó ń ponígbàgbọ́. Gbogbo aráyé ni Jésù ń pè. Ẹ múra, òpin ayé ti dé. Onírúurú ẹ̀sìn ló kúnnú ayé pindimu. Àìmọye sínágọ́gù ló wà láyé. Àìmọye tẹ́ḿpìlì lè fi gbé kalẹ̀ káàkiri káwọn èèyàn ó lè pọ̀ nínú ìsìnà. Òwúrọ̀ àtọ̀sán ayé ti kọjá lọ. Àṣálẹ́ ayé là ń lò lọ́wọ́lọ́wọ́. Ọ̀tọ̀ ni Jésù Agége, ọ̀tọ̀ ní Tòyìnbó. Ọ̀kan ń bẹ níbàdàn tí ń pera rẹ̀ lọ́lọ́run. Onírúurú ètò àdúrà ní ń bẹ tí ò sí nínú Bíbélì láti ìpìlẹ̀ títí dórí. Iṣẹ́ oríta, ìwẹ̀ aginjù, ìwẹ̀ ní pópó, fún ẹyin mọ́lẹ̀ ká pè é ní mímọ́. Àbẹ́là dúdú, àbẹ́là funfun, iṣẹ́ Olúwa kọ́, iṣẹ́ ẹbí ni. Ẹ wo ọ̀pọ̀ wòlíì èké tí wọ́n ń bẹ nínú ìdè tí wọ́n tún pariwo ìdáǹdè fáráyé. Ọ̀pọ̀ ní gbàyàwó ọmọ ìjọ pẹ̀lú ìran àbàmì ohun àbẹ́là gbígbóná. Ẹni tó bá ti ń ṣiṣẹ́ Olúwa tó bá ti ní ju aya ahóró kan lọ ẹ̀yìn fún ọ wípé iṣẹ́ Olúwa kọ́, iṣẹ́ ara ni. Ó yẹ ká kíyèsára ni. Ọ̀pọ̀ ọjọ́ ló ti kẹ̀kọ́ àsòdì sí Kristi sílé tí wọ́n ń dọ́gba ayé tí wọ́n fi ń tẹ gbogbo ẹni tó dúró jẹ. Bí kóbìnrin ọ̀ lásọ nítan, kákọrin ọwọ́ yẹ̀rì gbéngbéngbé tí òjò ń kún. Àwọn ènìyàn wá wòran ìtàn ó sún wọn nínú ilé Olúwa. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ láti ilé Olúwa. Mo rí ìwà òṣèlú tí ń bẹ nínú ìjọ Olúwa, ẹ̀rù bà mí. Tọ́já pé béèyàn bá ti ní baba nígbẹ́jọ́ kò lè rọ́nà lọ. Aráyé ti ń sọwọ́ kúdúrú nílé Olúwa ipá pé o ò lè gòkè àgbàlá láìkulẹ̀ lọ́dà. Ìríra ìsọdawóró ti dúró síbi mímọ́, àpẹẹrẹ ẹ̀gbẹ̀yìn ló dé. Tá a bá jọ ń gbago níwájú Olúwa ká máa ṣọ́ra ni. Ẹni àjọ ń dì mọ́ra ẹni gbajìgbajì lè máa dalẹ̀ lẹ́yìn. Kálukú ló ń wá ipò, wọ́n sì ń rí irú wọn ní lopò nípo tí a rí ni. Wọ́n dé kò tán, wọ́n má jèjì iná wọlé. Àwọn àkùkù lásán tí ò lómi nínú. Àwọn alárìkiri ìràwọ̀ tí ò lérè kankan lọ́dọ̀ bàbá kò gbóná kò tutù ìgbàgbọ́ tólúwa mi ó pọ̀ dànù. Ó ń bọ̀ o, ìdè Olúwa mi ń bọ̀ láìpẹ́. Ìpè àkọ́kọ́ tó bá kọ́kọ́ dún, gbogbo òkú tó ti sùn nínú Kristi ni ó jí. Ká tó pa wá láradà ká tó gòkè lọ. Ayé omi gangan yóò sọ. Igbó ti dùn omi tìtìtì lọ́jọ́ tí mò ń wí torí pé bàbá mi ń bọ̀. Ó ń bọ̀ o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dilé ayé mọ́yà tẹ́ ẹ fẹ́ jogún ayé dájúdájú ogún òfo lẹ fẹ́ jẹ. Ìdí ni wípé ilé ayé á ti di ooru gbígbóná di yíyọ́. Gbogbo ilé ńláńlá ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀. Ilé ìtura ò ní sí mọ́. Ohun gbogbo tí ń ṣe tayé ní abáyé lọ. Ńlá àánú fi ń ṣe mí fún gbogbo ẹni tí ń pa ọmọlàkejì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn láyé. Ṣé Olúwa tún sọ pé ìwọ kò gbọdọ̀ pànìyàn? Ó ní wọ́n ń pààyàn lé lórí ìpàdé dọjọ́ àgbéǹde níwájú ọba tó ju gbogbo aráyé lọ. Ìjà Ọlọ́run ò ṣeé gbè. Kò sẹ́ni tó lè gbèjà rẹ̀ kọ́ bọ́ sí déédéé.
òun ló lè dájà ara rẹ̀ gbè lọ́jọ́kọ́jọ́ níbikíbi òun lọ́lọ́run ọba tí jẹ́ ọba onìkàngbéra ẹ̀ níjà ó ń bọ̀ o ẹ̀yin kan ẹ̀yin Pentecostal Fellowship of Nigeria kí lẹ̀ ń ṣe lórí ìṣọ̀kan onígbàgbọ́ iná èsì kì í jóni láẹ̀mejì là ń gbọ́ kí ló ṣe tó ń jó wa bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin elébùtú ń jẹgi lábẹ́nú ẹ ò ní fura lábẹ́ igi ariwo ìjọ mi ọmọ ìjọ mi ni kó wá pa bí kì í bá ti ṣèjọ mi kò kàn mí ọ̀sẹ́ni tó bá rẹrù ọmọ làkejì láyé kí ló dé tẹ́lẹ̀yàmẹ̀yà fi sórí ìjọkodò tèmi ni ti Paul tirẹ̀ làpólò ló dé tí kó wá fi ń jagun àdájà ẹ̀yin ẹ̀wòjà tó ṣẹlẹ̀ ní Kaduna níjọ́sí kó ìyàjọ kan sọ́tọ̀ gédégbé gbogbo ìjọ tó bá ti ń dórúkọ mọ́ Kristi lára ni wọ́n ń dáná sun kò kàn mí iye ẹni tó kàn ló mà àgùnlá àgùntẹ̀tẹ̀ èyí ti tó gẹ́ ohun tó bá dé bójú ó yẹ kó dé bá mú ni ìmọ̀tara ẹni nìkan ò lè ràn wá lọ́wọ́ ká fọwọ́sowọ́pọ̀ ló lè ràn wá lọ́wọ́ ní Jésù gbàdúgbò tó kú ò láyé pé kí gbogbo wa ó lè jẹ́ ọ̀kan ṣoṣo nínú wa ǹjẹ́ ohun tí rẹ̀bẹ̀rẹ̀ atọ́kẹ́ ṣe kò wúyàn lórí òjíṣẹ́ Olúwa tó rìn pẹ̀lú àpẹẹrẹ òwe lolúwa bá fi pa fún wa ìgbà tó dé kò ya ìjọ kan sọ́tọ̀ gbogbo wa ló kó mọ́ra ìwàásù rẹ̀ lórí ìgbàlà ọkàn lọ́dálé bó ṣe náwó tó kò sọ̀rọ̀ lórí owó bẹ́ẹ̀ ni ó pariwo rẹ̀ sí gbangba bọ́bá wa ṣe pé nínú wa ló ṣerú ẹ̀ báwo ni ìbá ṣe rí dájúdájú àkókò ìkórè ni ìbádé ẹ máa lọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin nínú ìṣẹ̀ ẹ̀kan ṣoṣo owó ọrẹ pàtàkì ọ̀tọ̀ ní ìbáwà kí ló ṣe tí owó pààrọ̀ lọ́wọ́ ẹlòmíì pátápátá prosperity galore lórí tó palẹ̀ ayé kan dájúdájú onígbàgbọ́ ń sùn lọ́wọ́ ọ̀pọ̀ nínú wa ló ti yọkùn dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ìwàásù wọn ò níná nínú mọ́ rárá òyìnbó lókùn tí wọ́n fi ń gbéra àṣà inú ayé tá a gbé wọlé Olúwa ó kó bá wa díẹ̀ bí ń tíkọ́ àìmọye èèyàn ló ti pàṣẹ bẹ́ẹ̀ tí wọ́n sì ti nami níwájú pẹpẹ ìjà rere ti gbàgbọ́ ló lérè fún gbogbo onígbàgbọ́ ẹ má jà lórí owó rárá ìwà mímọ́ ni ẹyẹ lépa ipò tó lè gbàjọba ọ̀run lọ́wọ́ ẹni àti bọ̀tá ayé kù ẹ̀rí gẹ́já ẹgbẹ́ra sọ Jésù ń bọ̀ ó ń bọ̀ ó ẹjẹ́ akéde rẹ̀ káàkiri àwọn ìràwọ̀ fẹ́ bọ́ọ̀lùlẹ̀ láìpẹ́ ẹjẹ́ agbára káyí fún wọn nílùú Èkó káyí fún wọn nílùú Àbújá káyí wá sábẹ́ olúmọ káyí Fálákè káyí fọlọ́wọ́ ẹyí fọmọ ẹ̀gbá ilé àjẹ̀dá òkú bẹ́ẹ̀ bá wí fún ará ìgbà òkè ọ̀nà ń bọ̀ bẹ́ẹ̀ bá wí fún gbàgùrà ẹran ti ìdúgùn gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátá ni ẹ kéde ọ̀rọ̀ ìgbàlàdé kẹ́ẹ̀ tó forílẹ̀ ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ Aláàfin ẹjẹ́ àdúgbò ọpọlúwa wa lọ́ba ẹdílé ládìgbòlù ọba kẹ́ẹ̀délé Aláàfin Àtìbà ẹran tí ọmọ ọba tí jésù kò lójú kẹ́ẹ̀ wí fádéyẹmí ọba kẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbàlà láàfin èrò tí ń ròkè ìdìgbò ó yí fún wọn wípé jésù ń bọ̀ bẹ́ẹ̀ bá délé ṣàìwí fọwá nílé ògbókun ìjẹsàmódò pànàdà èrò tí ń relé aró kórántì ìlú Òṣogbo nílé ọmọ atẹ́wọ́gbẹja ẹ sọ̀rọ̀ ìgbàlà bẹ́ẹ̀ dédú Ọ̀ṣun bẹ́ẹ̀ bá dẹ́dẹ́ ròyìn fún tìmì ìdó méje ni mo gbọ́ nípa rẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo rẹ̀ ní akéde ọ̀rọ̀ ìgbàlàdé ìdó tèkó ẹsẹ̀ yẹn lé ní ìdó àní ìdó fábọ́rọ̀ ìdó pè ìdó ràpà ọ̀kan ń bẹ tí wọ́n ń pè ní ìdó àjìnàre ọ̀kan tó kù ní jẹ́ ìdó Ọ̀ṣun òun nìdó oníkó ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ ẹ wí fún wọn nílòkù ẹ̀rìn ipọ́n ẹ má gbàgbé òré èèpọ̀ ọ̀sìn alàgbà ń kọ́ bẹ́ẹ̀ bá dé ìlú Ìkírun ẹjẹ́ awí fún wọn pólúwa wa lọ́ba èrò tí ń rè jẹjẹ ẹ sọ̀rọ̀ ìgbàlà níbẹ̀ arántí Ògbómọ̀ṣọ́ Òṣogbo Akétu Ìpẹ́tùmẹ̀dù Ọ̀yàn Ìwó ọmọ olódò ọba ń kọ́ ẹrántí Ìkirè nílé ọmọ ewúre níbi tí wọ́n gbé ń fi dòdò mú kọ́ ẹ sọ̀rọ̀ ìgbàlàdé Ìgbẹ́tì ẹrántí Fìkìtì kẹ́ ẹ tó darí wá sílé Ifẹ̀ òye lágbo nílé àbúùtẹ́ní onífẹ̀ ọ̀ọ́ni àbú onífẹ̀ òòrì akéde rẹ̀ dé Mọdákẹ́kẹ́ ọdẹ òmu Ifẹ̀ wàrà kẹ́ ẹ tó mórílẹ̀ Ìlọrin Àfọ̀njá akéde ìgbàlàdé gbogbo dọ̀fìàn Ìjágbó Ìjáṣẹ̀ Òòró Ìlúdòró Ìpèrí Ìrápérí Ìlọta Òjòkù ẹkéde rẹ̀ lọ́fà kẹ́ ẹ tó darí wá sílùú Oǹdó ẹ sọ̀rọ̀ ìgbàlà láàfin Àdìmúlà Òṣèmọ̀wé kẹ́ ẹ wí fún wọn Àkúrẹ́ mọ olóyè mẹ́kùn ẹ sọ̀rọ̀ ìgbàlà bẹ́ẹ̀ dádó Ìkọ̀lé Èrìdíyàn Iyé Èkìtì Ọ̀wọ̀ Ìjàn Ìlúpéjú Ayédùn Èkìtì ẹkéde rẹ̀ dé Òkìtìpupa ẹ sọ̀rọ̀ ìgbàlà bẹ́ẹ̀ bá dé Ìṣẹ́yìn Òkè Igbó Òkè Ò Èrìò ẹkéde rẹ̀ bẹ́ẹ̀ Dárámọkọ ẹ sọ̀rọ̀ ìgbàlà tẹ́ ẹ bá wà ní Kàbà bẹ́ẹ̀ bá dé Kogi ẹrántí Mápà ẹ sọ̀rọ̀ ìgbàlà dé Mínà Kaduna Kano Sokoto Zamfara Katsina kẹ́ẹ̀yí fọ́mọ Haúsá wípé kókún tọ́bẹ̀ gání mùtúmùndé yá mùtù yàtà sí sánsánsán bá àgáníbá ẹ sọ̀rọ̀ ìgbàlà fọ́mọ mọ́là
ẹ kéde rẹ̀ bẹ́ẹ̀ dẹ́nugu Jos mọ́ Cross River ńkọ́ ẹ sọ̀rọ̀ ìgbàlàdé Taraba Jigawa Gombe bẹ́ẹ̀ bá dé Port Harcourt ẹ rántí Calabar òkè kan bẹ ní east tí wọ́n ń pè ní Kuma Hill bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbàlà fáráyé gbọ́ gbogbo ẹ̀yin missionary ẹ kú iṣẹ́ o Èdùmàrè gbogbo wa délé ayọ̀ lókè akéde ìgbàlà bẹ́ẹ̀ bá dé Benin gbogbo ìròbó gbogbo ṣẹ̀kírì ẹ jẹ́ káwọn ìlàjì ọgbọ́n nípa dídé Olúwa àwọn ògùn ní ń pè yín ẹ lọ sọ̀rọ̀ ìgbàlà níbẹ̀ bẹ́ẹ̀ bá dé Tápà ẹ sọ̀rọ̀ ìgbàlà fáráyé gbọ́ kẹ́ẹ̀rí fúnra ègùn wípé Mátì ọ̀tá àtàn àlọ́ títọ́ fún àṣetẹ̀lẹ́ ẹgbẹ́ Jòhánù wá gbótóyẹwé hódọ̀ tòsún gbójúlé tọ̀mẹ̀ tọmọ́ mílíọ̀fọ́jọ̀ fún àkọlùdù òlọ́tọ̀ ṣẹpọ́ ọkọ ìyàwó ń kọ́lẹ̀kùn gbẹ̀gbẹ̀. A kì í mọ̀ bí wọ́n bá béèrè wípé ta ló forin ewì kéde dídé Olúwa wí fún wọn wípé Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni bàbá mi lọ̀gbágbá ń tirigbá ọgbàgbà ń tirigbà tí ń gbára àdúgbò láyé ọba mànàmò ní ọba lèwí lè ṣe ọba tí ó tí ò lákàwé ọba gíga tí ò ní pẹ̀kun ọba akáyé kọ́run bí alágbálúgbó omi òkè gájòkè bàbá àgbàlagbà ọba àdùn bá rí àdùn bá gbé àdùn bá jẹ àdùn bá mú ọba àdùn sì joyin lọ ọba rẹ̀ dòdòdò àdòdòdò joyin ìgàn olórúkọ gírírí bí àrá olórúkọ kàù bí ìtàn ọba wọlé paná olórẹ àwọ̀dẹ̀dẹ̀ sọ̀mà ẹ̀ẹ́mẹ́ni àgbàdì òun ní ọba alágbádá iná ọba oníkòkòkò bọ́bá fi ọlọ́kẹ̀rẹ̀ ẹ̀ẹ́tì mẹ́ni àgbàdì òun wí ìsàlọ́sẹ̀ lọ níwájú bàbá mi ọba akọni ńlá ojú ogun ẹ̀jẹ̀ bàbá ọmọ òrukàn ìgbàkẹ́ ìgbàkẹ́ lọ́ba mo ti sọ̀rọ̀ lórí òkè nínú ìwé iṣẹ́ ńlá ọba olóhùn àrà tí í ṣe mú ọ̀run màwúrúmàwú ẹ̀ẹ́mẹ́ni àgbà ọ̀hún tọ́ba jẹ́ sọ̀rọ̀ Gẹ́símánì ìjọ́sí ọba olóhùn akuriri 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 bí àrá àrọ̀dá òjò ńlá jagunmọ́lú òjọba ní pẹ̀lú àwa bàbá mi èdè ọba ìpìlẹ̀. tó gbogbo àná láti rí i pé Jésù ń padà bọ̀ báyìí ẹ jẹ́ á máa múra o a kú palẹ̀mọ́ o ọkọ ìyàwó ń bọ̀ o ẹ jẹ́ á múra o ohun títàn láyé yìí o ayé yìí ó kọjá lọ́jọ́ kan broda Fágbóǹká Bámidélé Sànyà God bless you mo rí yín o ẹ ṣé púpọ̀ pé darapọ̀ mọ́ wa nítòkù fún wa ń sìn ní ká gbàdúrà Dáníẹ́lì torí àkókò wa ti lọ ká gbàdúrà Dáníẹ́lì ká sì máa kánú mọ́ bá ti wà lọ títí di ọ̀la láago 12 sí aago 1 ọ̀sán Houston Texas time ẹni tí a wò láti Nàìjíríà aago 6 ìrọ̀lẹ́ sí aago 7 òun náà lẹ́ bá wa pàdé ẹ já sí bíbélì wa sí ìwé Dáníẹ́lì orí 9 a wò láti ẹsẹ̀ 2 ìwé Dáníẹ́lì ẹ já wò láti ẹsẹ̀ 2 títí dé ẹsẹ̀ 19 ìyẹn la fi gbàdúrà á dẹ̀ sórí ọ̀fẹ́ á máa lọ torí pé àdúrà náà ọ̀kálé ọ̀kákò ìgbà tí Dáníẹ́lì náà rí ìran náà ó rí ìran yẹn ó pohùn réré ní ọkàn ẹ̀ ó bẹ̀bẹ̀ fún ayé pé kọ́lọ́run kó ṣàánú kọ́lọ́run kó dáwọ́ ibi ìdúró Olúwa jẹ́ kí àánú rẹ̀ sọ̀rọ̀ jẹ́ káàánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé wa jẹ́ káàánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé wa òkè wo láàárọ̀ lẹ́gùn láì ṣe pé wọ́n gbé ọjà wo láfọ́jú létà lówó máa pé o ṣùgbọ́n tánú bá sọ̀rọ̀ ìyanu á ṣẹlẹ̀ jẹ́ káàánú rẹ̀ sọ̀rọ̀ lórí ayé wa lórúkọ Jésù ara àánú gbà ọ́ ẹ jẹ́ a jọ lọ nínú ẹ̀mí ẹ jẹ́ kí ọkàn yín kó papọ̀ yín tẹ́ bá ní bíbélì yín lọ́wọ́ yín ẹ bá mi ṣíwèé Dáníẹ́lì orí 9 màá bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 1 ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 1 ó ní ọdún kìíní ìjọba rẹ̀ ni èmi Dáníẹ́lì fiyèsí láti inú ìwé iye ọdún nípa èyí tí ọ̀rọ̀ Olúwa tọ̀ Jeremáyà wòlíì wá pé 70 ọdún ni òun ó mú pé lórí ìdahoro Jerúsálẹ́mù èmi sì kọjú mi sí Olúwa Ọlọ́run láti máa ṣàfẹ́rí nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ààwẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti eérú èmi sì gbàdúrà sí Olúwa Ọlọ́run mi mo sì ṣe ìjẹ́wọ́ mi
mo sì wí pé Olúwa, ìwọ Ọlọ́run tí ó tóbi, tí ó sì ní ẹ̀rù, tí ó ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́ àti fún àwọn tí ó pa òfin rẹ̀ mọ́. Àwa ti ṣẹ̀, àwa sì ti ń dá ẹ̀ṣẹ̀, àwa sì ti ṣe búburú gidigidi, àwa sì ti ṣọ̀tẹ̀, àní nípa kíkúrò nínú ẹ̀kọ́ rẹ àti ìdájọ́. Bẹ́ẹ̀ ni àwa kò sì fetí sí àwọn ìránṣẹ́ rẹ, àwọn wòlíì tí ó ń sọ̀rọ̀ ní orúkọ rẹ fún àwọn ọba wa, àwọn ọmọ aládé wa àti àwọn bàbá wa, àti fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ wa. Olúwa, tìrẹ ni òdodo, ṣùgbọ́n tiwa ni ìtìjú, gẹ́gẹ́ bí ó ti rí lónìí fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerúsálẹ́mù àti fún gbogbo Ísírẹ́lì tí ó súnmọ́ tòsí àti àwọn tí ó jìnnà réré ní gbogbo ilẹ̀kílẹ̀ níbi tí ogbé ti lé wọn, níbi tí ogbé ti wọ́n ré àti tí ogbé fi wọ́n ré nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ sí ọ. Olúwa, tiwa ní ìtìjú tí àwọn ọba wa àti àwọn olórí wa àti àwọn bàbá wa, nítorí tí àwa ti ṣọ̀tẹ̀ sí ọ. Síbẹ̀ tí Olúwa Ọlọ́run wa ní àánú àti ìdáríjì bí àwa tilẹ̀ ṣọ̀tẹ̀ sí i. Bẹ́ẹ̀ ni àwa kò sì gba ohùn Olúwa Ọlọ́run wa gbọ́ láti máa rìn nípa òfin tí ó gbé kalẹ̀ níwájú wa láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì wá. Bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì ti ṣẹ̀ sí òfin rẹ̀ àti nípa kíkúrò kí wọn kí ó má ṣe gba ohùn rẹ̀ gbọ́. Nítorí náà ni a ṣe yí ègún dà sí orí wa àti ìbúra náà tí a kọ sínú òfin Mósè ìránṣẹ́ Ọlọ́run. Nítorí tí àwa ti ṣẹ̀ sí i, òun sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, èyí tí ó sọ sí wa àti sí àwọn onídàájọ́ wa tí ó ń ṣe ìdájọ́ fún wa. Nípa èyí tí a fi mú ibi ńlá bá wa, irú èyí tí a kò tíì ṣe sí gbogbo abẹ́ ọ̀run, gẹ́gẹ́ bí a ti ṣe sórí Jerúsálẹ́mù, gẹ́gẹ́ bí a ti kọ nínú òfin Mósè. Gbogbo ibi wọ̀nyí wá sórí wa. Bẹ́ẹ̀ ni àwa sì wá ojú rere níwájú Olúwa Ọlọ́run wa, kí àwa kí ó lè yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a sì wòye òtítọ́ rẹ̀. Nítorí náà ni Olúwa ṣe fiyè sí ibi náà tí ó sì mú wá sórí wa, nítorí pé olódodo ni Ọlọ́run wa ní gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe, ṣùgbọ́n àwa kò gba ohùn rẹ̀ gbọ́. Ǹjẹ́ nísinsìnyí, Olúwa Ọlọ́run wa, ìwọ tí ó ti fi ọwọ́ agbára mú àwọn ènìyàn rẹ jáde láti Íjíbítì wá, tí ìwọ sì ti gba orúkọ fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti wà lónìí, àwa ti ṣẹ̀, àwa sì ṣe búburú gidigidi. Olúwa, gẹ́gẹ́ bí gbogbo òdodo rẹ lóòótọ́, jẹ́ kí ìbínú àti ìrunú rẹ yí kúrò lórí wa, lórí Jerúsálẹ́mù ìlú rẹ, òkè mímọ́ rẹ, nítorí ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ àwọn baba wa ní Jerúsálẹ́mù, àti àwọn ènìyàn rẹ fi ẹ̀gàn sí gbogbo àwọn ènìyàn rẹ fi di ẹ̀gàn sí gbogbo àwọn tí ó yí wa ká. Ǹjẹ́ nítorí náà, Ọlọ́run wa, gbọ́ àdúrà ọmọ ọ̀dọ̀ rẹ nítorí ẹ̀bẹ̀ rẹ̀, kí o sì mú kí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ibi mímọ́ rẹ tí ó dahoro nítorí ti Olúwa. Tẹ́ etí rẹ sílẹ̀, Ọlọ́run mi, kí o sì gbọ́ sí ojú rẹ, kí o sì wo ìdahoro wa àti ìlú tí a fi orúkọ rẹ pè, nítorí tí àwa kò gbé ẹ̀bẹ̀ wa kalẹ̀ níwájú rẹ nítorí òdodo wa, ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ńlá. Olúwa, gbọ́. Olúwa, dáríjì. Olúwa, tẹ́tí rẹ sílẹ̀ kí o sì má ṣe jáfara, nítorí tí ìwọ fúnra rẹ, Ọlọ́run mi, nítorí orúkọ rẹ tí à ń pè ìlú àti àwọn ènìyàn rẹ. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, ipá tó ju ipá, agbára tó ju gbogbo agbára lọ, Ọlọ́run tí jẹ́ ìmíní, ọba tó kún fún àánú, ọba tó ní ẹ̀rù, Ọlọ́run tí ń ṣẹ̀rù bayé, Ọlọ́run àkábíọ́ òsì.
gbogbo alágbára ní sá kíjokíjo, gbogbo ènìyàn ní sá gidigidi. Ọlọ́run tó tóbi, àṣèbàrẹ́ o, àṣèbàrẹ́ o, pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn a wá síwájú rẹ torí ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, a wá síwájú rẹ nítorí ìdààmú ọmọ ènìyàn, a wá síwájú rẹ nítorí ọkàn tó ti kú, a wá síwájú rẹ torí àwọn tó wà lórí àìsàn, a wá síwájú rẹ nítorí àìfọkànbalẹ̀ àwọn orílẹ̀-èdè ní wákàtí ọ̀wọ̀ yìí. Ṣùgbọ́n ro ti àánú rẹ, a ò ní òdodo kan gẹ́gẹ́ bí Dáníẹ́lì ṣe sọ. Ọlá àwa nítorí òdodo wa, a ò wá nítorí pípé wa, ṣùgbọ́n a wá nítorí àánú rẹ, a wá nítorí ìfẹ́ rẹ, a wá nítorí ẹ̀jẹ̀ Jésù tá a ta sílẹ̀ lórí igi àgbélébù, a wá nítorí ikú oró tí Jésù kú fún wa. Ọlọ́run wa dìde ní àkókò yìí, nírú wákàtí yìí, jẹ́ kí àánú rẹ ṣe wá, jẹ́ kí àánú rẹ ṣe wá, jẹ́ kí àánú ayé ṣe ọ́. Olúwa ṣàánú ìdílé yìí, ṣàánú ẹnìkọ̀ọ̀kan tí ń gbóhùn mi yìí, ṣàánú fún wa. Olúwa yí ìbínú ìkúrò gẹ́gẹ́ bí Dáníẹ́lì ṣe gbàdúrà yìí, èmi náà kì í sínú ẹ̀ lọ́wọ́ báyìí. Ọlọ́run mo bẹ̀ ọ́ nítorí orúkọ rẹ, Olúwa yí ìbínú rẹ kúrò lórí ayé. Ẹ̀mí ti sọnù, ẹ̀mí ti sọnù, ọ̀pọ̀ èèyàn ló ti kú, ọ̀pọ̀ ìdààmú ló wà, ọkàn kò balẹ̀. Ọlọ́run wa dìde, jẹ́ káàánú sọ̀rọ̀, jẹ́ káàánú sọ̀rọ̀, bàbá jẹ́ káàánú sọ̀rọ̀, ọmọ jẹ́ káàánú sọ̀rọ̀, ẹ̀mọ́ jẹ́ káàánú sọ̀rọ̀ lórílẹ̀-èdè àgbáyé. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó fọhùn, jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó fọhùn. Dárí ẹ̀ṣẹ̀ jìn wá, ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa tí wọ́n ti ṣẹ̀, ẹ̀ṣẹ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣẹ̀. Olúwa dáríjì, jẹ́ káàánú ó fọhùn, jẹ́ káàánú ó fọhùn. Ìgbà tí wàhálà dé, gbogbo ilé ní sá kíjokíjo, àtẹni tó jólódodo àtẹni tí ò jólódodo, a wá síwájú rẹ Ọlọ́run, a pa gbogbo òdodo wa nítorí pé àkísà ẹlẹ́gbin ni, a gbé wọn jù sẹ́gbẹ́ kan. A wá ń bẹ̀bẹ̀ fún àánú, à ń bẹ̀ ọ́ nítorí àánú rẹ bàbá, nítorí àánú rẹ ọmọ, nítorí àánú rẹ ẹ̀mí mímọ́. Ṣàánú fún orílẹ̀-èdè àgbáyé, ṣàánú fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Bàbá, ẹ̀mí tó ń sọnù yìí ti pọ̀ jù. Olúwa dìde, Olúwa dìde, jẹ́ káàánú jẹ́ káàánú sọ̀rọ̀, jẹ́ káàánú sọ̀rọ̀ sórílẹ̀-èdè yìí, sórílẹ̀-èdè Amẹ́ríkà, sórílẹ̀-èdè Canada, sórílẹ̀-èdè Europe, sórílẹ̀-èdè Nàìjíríà, sí ìlú Èkó, sí ìlú Àbújá, sáàrin gbùngbùn, South West, North West, North East, gbogbo ẹ̀ pápátá, Eastern State, jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́ káàánú fọhùn, jẹ́ káàánú fọhùn, jẹ́ káàánú dìde, jẹ́ káàánú dìde. Olúwa ṣàánú, Olúwa a gbé ẹ̀jẹ̀ Jésù lọ́wọ́, a gbé lọ́wọ́ báyìí. Àwa ń ké pe ẹ̀jẹ̀ náà láti òde ọ̀run wá. Ọ̀yá ẹ̀jẹ̀ náà kọ́rọ̀jò àánú sórílẹ̀-èdè àgbáyé, kọ́rọ̀jò àánú. Ó ṣàṣọ́nú ọ̀rọ̀ rẹ, olóòfẹ́ kú ẹlẹ́ṣẹ̀, kó sì ká ẹlẹ́ṣẹ̀ ronúpìwàdà kó sì yè. Olúwa jẹ́ káàánú ó dìde, jẹ́ káàánú ó sọ̀rọ̀ lórílẹ̀-èdè àgbáyé. A da ẹ̀jẹ̀ Jésù sínú afẹ́fẹ́, a da ẹ̀jẹ̀ Jésù sí ojú ọ̀run, a da ẹ̀jẹ̀ Jésù sí orí òfurufú, a da ẹ̀jẹ̀ Jésù sí orí ilẹ̀ gbogbo, a da ẹ̀jẹ̀ Jésù sí orílẹ̀-èdè gbogbo, gbogbo bí tí hospital wà, a da ẹ̀jẹ̀ Jésù síbẹ̀, gbogbo inú ilé kọ̀ọ̀kan, a da ẹ̀jẹ̀ Jésù síbẹ̀, gbogbo inú ìjẹ kọ̀ọ̀kan, a da ẹ̀jẹ̀ Jésù síbẹ̀, gbogbo ilé ìwé pátápátá tí àwọn ọmọ ń lọ, gbogbo ẹ̀ láti báyìí, a wá da ẹ̀jẹ̀ Jésù, a bẹ̀rẹ̀ sí ní fi ṣí lọ́wọ́lọ́wọ́ báyìí. Jẹ́ Ọlọ́run o, agbára tó fi jẹ́ Ọlọ́run, bá a fi mú àìsàn náà dè tí wọ́n ń pè ní coronavirus. Ẹ má jẹ́ wọnú ìdè àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù, jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ. Ọjọ́ kan ń bọ̀ tí ìwọ Ọlọ́run tó mú èṣù tó jù sínú ọ̀gbun àìnírètí. Ǹjẹ́ gbogbo àìsàn yìí á rán sínú ọ̀gbun àìnírètí lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù. Kó jáde kó lédè àgbáyé, kó yé tọ̀mẹ́ǹtì ènìyàn mọ́, kó yé gba ẹ̀mí mọ́. Àánú kó fọhùn, ẹ̀jẹ̀ Jésù kó fọhùn. Ọlọ́run jẹ́ kí àánú ó dìde nítorí àwọn ènìyàn àgbáyé, nítorí ọmọdé, nítorí àgbà, nítorí ọkùnrin, nítorí àánú rẹ tó pọ̀ síbẹ̀. Àmọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, ẹlẹ́ṣẹ̀ sì pọ̀, ìṣe ni kò ṣàánú. Àánú ni kó fọhùn, àánú ni kó fọhùn. Olúwa fàánú sọ̀rọ̀, 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 Olúwa fàánú sọ̀rọ̀. Olúwa jẹ́ káàánú rẹ ó sọ̀rọ̀ lórí ayé, jẹ́ káàánú rẹ ó sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé kódà kọjá àmọ̀rèwọ́ àwọn ènìyàn lọ jí níbi tí ibi farapamọ́ sí, ṣùgbọ́n nísìn ó ti jájú ọmọ lọ́wọ́, ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́, ó ti sọ bẹ́nu. Ọlọ́run dìde, jẹ́ káàánú ó fọhùn, jẹ́ káàánú ó fọhùn, jẹ́ káàánú ó fọhùn, jẹ́ káàánú ó fọhùn. Ẹ̀mí apanirun èyí tí àwọn ènìyàn lọ jí, èyí tó jẹ́ wípé ó ń pa ayé run lọ báyìí. Olúwa fàánú mú so, agbára rẹ jẹ́ kó mú so. Àwa ké pè ọ́, àwọn ọmọ rẹ ké pè ọ́, àwọn onígbàgbọ́ ké pè ọ́, àwọn ọmọ Ọlọ́run ké pè ọ́, àwọn ọmọ ìgbàlà ké pè ọ́. Ẹ̀jẹ̀ Jésù la gbé dání, ẹ̀jẹ̀ Jésù la gbé dání. Àánú Ọlọ́run o, ọ̀yá fọhùn agbára, fọhùn ìtúsílẹ̀, fọhùn ìdáǹdè ayé, fọhùn ìdáǹdè àánú. Olúwa fọhùn, Olúwa fọhùn, Olúwa fọhùn. Jésù olùgbàlà fọhùn, ẹ̀mí mímọ́ fọhùn,
ẹ̀jẹ̀ Jésù fàánú sọ̀rọ̀, Olúwa fàánú sọ̀rọ̀, Olúwa fàánú sọ̀rọ̀ lóhun tí ń ṣẹlẹ̀ láyé lọ́nà báyìí, Olúwa fàánú sọ̀rọ̀, má jẹ́ àparun mánú ayé. Gbogbo àwọn ọkàn kan sọ wípé Jésù mo fayé mi fún ọ, wọ́n gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Ọlọ́run ṣàánú gbogbo àwọn tó yí padà, gbogbo ẹni tó ń adjust tó ń amend ọ̀nà wọn báyìí, Olúwa jẹ́ káàánú ọ sọ̀rọ̀, jẹ́ káàánú ọ fọhùn, omi àánú rẹ tulẹ̀ wa lórí, ìṣẹ̀dá wa yóò gbóhùn àánú rẹ, ìṣẹ̀dá àwọn ọmọ wa yóò gbóhùn àánú rẹ, ìdílé wa jẹ́ kó gbóhùn àánú rẹ, wá ṣàánú fún wa. Gbogbo má jẹ́ a lọ nínú ìrìn àjò ayé yìí, bá a mú kúrò, má jẹ́ a pàdánù ilé ológo. Ìgbàkigbà tí ìpè bá dún, Olúwa fàánú kà wá yẹ o, káláyọ̀ ká yìn ọ́, ògo ni fún orúkọ yín. Adúpẹ́pẹ́ ti gbọ́, adúpẹ́pẹ́ ti ṣe, Ọlọ́run bàbá ẹ ṣé o, Ọlọ́run ọmọ ẹ ṣé o, Ọlọ́run ẹ̀mí ẹ ṣé o, ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, amen. Let somebody shout hallelujah, hallelujah. Tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí àjọjọ sọ àsọyépọ̀ lónìí. A tún pàdé nítorí pé ṣe mọ̀ pé àkókò tí gbogbo wa tó nílé ń gbélé báyìí tí kálukú ń wojú Ọlọ́run, a gbọ́dọ̀ rí nǹkan kan ká máa jọ jíròrò nínú ìwé mímọ́, ká jọ máa jíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, ká dẹ̀ máa fi oore ọ̀fẹ́ ká máa fi dúró de àánú Ọlọ́run. Ilẹ̀kùn àánú máa ṣí, Ọlọ́run máa ṣe iṣẹ́ ìyanu, agbára Ọlọ́run máa di mímọ́. Ó máa ká àkókò yìí ó máa kọjá lọ, ìgbà tuntun máa dé, ṣùgbọ́n àkókò yìí ẹ jẹ́ ká wà sóbà, ká tún ọ̀nà wa ṣe, ká dẹ̀ ṣe pinnu láti bá Ọlọ́run rìn. Yóò dára fún wa o. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run. Yóò dára fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Eastern Texas. Ìgbà tá a bá open church wa, nígbà tí ìjọba bá ti gbé gègé kúrò lórí ẹ̀, àdírẹ́sì church wa ni The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English stroke Yorùbá Parish, tó wà ní nọ́mbà 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la wà. Tí bá fẹ́ bá mi gan sọ̀rọ̀ lórí, ẹ lè pè mí lórí +1 281 857 3658 +1 281 857 3658. Yóò dára fún wa o. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Let's share the grace together in fellowship. The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Let's personalize it to ourselves. Surely goodness and mercy shall follow me all the days of my life, and I will dwell in the house of the Lord forever and ever. Amen. God bless you. A tún pàdé lọ́la láago 12 ọ̀sán Houston, Texas, aago 6 orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run. Jésù á ràn wá lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. God bless you. I am so glad that our Father in heaven, okay, has given wonderful things in the Bible. I see this is the dearest that Jesus loves me. I am so glad that Jesus loves me. God bless you. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. Jesus loves me, and I know I love him. His love brought him down, my love so to him. Yes, it was love that made him die on the tree. Oh, I am certain that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. God bless you. I am so glad that Jesus loves me. Jesus loves even me. God bless you. Olúwaṣeyì púpọ̀ ọlá. God bless you. I thank every one of you. My sweetest rest, My Father and Lord, trusting in Jesus, Pastor Mike, I know I am blessed. God bless you, sir. My soul does not bleed when I just tell him that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus
see the great King. This shall my song in eternity. God bless you. Oh, what a wonder that Jesus loves me. I am so glad. God bless you. How can I tell glory to Jesus very well? God bless you. Constantly witness and Jesus loves me. God bless you. God bless you. God bless you. EU King Samuel Winter. God bless you. God bless you. I regard to mommy.